ẹ̀yin èèyàn ilé ìwò lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí bínú sí àǹtí wa M wípé tí ò bá ṣọ́ra ẹ̀ kó má lọ jẹ́ pé ó máa lọ bá rẹ̀ níbi tí ò ti fẹ́ o lórí ọ̀rọ̀ Queen Naomi. Wípé àwọn ọ̀rọ̀ kò fi Queen Naomi sílẹ̀, wípé tí ò bá fi Queen Naomi sílẹ̀ nǹkan tí ojú ẹ̀ bá rí kó fara mọ́ o. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà rí i pẹ̀lú bí ó ṣe lọ gbé àwọn ọlọ́pàá wípé kí wọ́n wá máa lọ tú ilé Queen Naomi ní Àkúrẹ́, wípé Queen Naomi ló mú dọ́kúmẹ́ǹtì nínú palace. Oríṣiríṣi ìwà ni àǹtí wa M ń wò. Pẹ̀lú ìyẹn wọ́n ní ṣe ni ó bẹ̀rẹ̀ sí ṣọ́ kábíyèsí kiri àti Queen Naomi lórí pé Queen Naomi padà wá sí inú palace. Ẹ̀yin náà mọ̀ wípé pẹ̀lú ẹ̀ náà ni wọ́n ní ó ṣubú tí ó bá rẹ̀ ní hospital nítorí pé high blood pressure ẹ̀ ó lọ sókè. Wọ́n ní kò fi rẹ̀ lọ́kàn balẹ̀ o, wípé ṣe ni ó ń gbé àyà sókè lórí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ló sunkún pé òun ò mọ nǹkan tó dé tí kábíyèsí ò lè fi Queen Naomi sílẹ̀. Ẹ̀yin èèyàn lé wọ́n lóun ò mọ nǹkan tó dé tí kábíyèsí ò fi Queen Naomi sílẹ̀, pé ṣé òun ò try tó fún kábíyèsí ni pẹ̀lú bó ń ṣe ń nọ́ra tó ń náwó lórí ọ̀rọ̀ kábíyèsí, wípé ṣé kò yẹ kí kábíyèsí kó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí fún òun. Wọ́n ní bàbá Erin ńlá ní tí ò bá jáwọ́ lọ́rọ̀ Queen Naomi ibi tí ò ti fẹ́ ló ti máa bá rẹ̀, wípé torí enough is enough. Wọ́n ní wọ́n wá lọlẹ̀ dí àpò pọ̀, wọ́n lọ fi kámẹ́rà wọ́n lọ fi sí inú royal mansion. Wọ́n ń wo gbogbo nǹkan tí àwọn àti Queen Naomi ń ṣe, gbogbo movement àwọn, gbogbo nǹkan táwọn ń sọ. Nǹkan tó ń ṣe yìí kò bá òfin àti ìlànà èèyàn mu. Tí ò máa ń ṣe pé ìyàwó kábíyèsí ni wọ́n, ó yẹ kí wọ́n arrest wọn ni pẹ̀lú ìwà yìí, nítorí ìwà tí ò bá òfin ìlànà èèyàn mu ni ìwà burúkú ayé àtọ̀run ni àwọn àǹtí wa gbogbo ìwù. Wọ́n ní kábíyèsí ń sọ fún àǹtí wa M kó ṣọ́ra ẹ̀, kó fi Queen Naomi sílẹ̀, kó jẹ́ kán rí mú, kó stay away from Queen Naomi, kó stay away from ọmọ àwọn Tadenikawo. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly tó ní bàbá Erin ńlá sọ. Ẹ̀yin náà ẹ mọ gbogbo nǹkan tá a ti ń sọ lórí ọ̀rọ̀ àǹtí wa M yìí, tó ní pé kábíyèsí ti wà ní apá òun ti mú kábíyèsí, kí Queen Naomi stay away from kábíyèsí. Bá a ṣe gbọ́ pé ó send text message sí wọn nìyẹn. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni owú jíjẹ ò jẹ́ kí àǹtí wa M gbádùn, torí gbogbo nǹkan tó ń fẹ́ òun ni kó jẹ́ àwọn nìkan náà wà nínú palace yẹn, kí kábíyèsí má mọ ọmọ wọn wá sínú palace, kan má mú ìyàwó wọn wá sínú palace. Àwọn nìkan ni wọ́n fẹ́, àwọn nìkan ni wọ́n mọ̀. Láti bí ọdún 3 ààbọ̀ ni Queen Naomi ti wà níta pẹ̀lú ọmọ wọn, tí wọn ò jáde sórí social media, tí wọ́n ń fi ara pamọ́. Ṣùgbọ́n báwo ni odindi queen a ṣe máa fi ara pamọ́? Ẹ máa gbà ni the queen is back. Ó bẹ́tà kó gba òtítọ́, kó dẹ̀ jókòó síbi tí ọkọ ẹ bá fẹ́ sí, kó yọwọ́ irú ọ̀rọ̀ Queen Naomi àti Tadenikawo. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Nǹkan tá a gbọ́ òun la wá torchlight sí. Ẹ̀yin èèyàn mi, orúkọ mi ni Mashola Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní orí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo ẹ̀yin yóò subscribers a dúpẹ́, àtún ọpẹ́ dá fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment lórí gist wa. Ìfẹ́ Ọlọ́run kò ní kúrò nínú ayé yín o. Àdáwọ́lé yín á máa yọrí sí rere o ní agbára Ọlọ́run. Ẹ ní fọwọ́ gbọ́mọ sí o. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. God bless you all. Mashola Gist TV, love you all.